kán ṣàánú wa kí àwọn èèyàn wa lè jáde gbogbo àgbáyé lábẹ́ títí dé òkè òkun kán ṣàánú wa gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú wa 50 million iná béèrè. torí Ọlọ́run torí gbogbo ọmọ tí mo ti ẹ̀mí kan sílẹ̀ ìtọ́kàwé lára wo nìkan ló fọwọ́ sọ̀rọ̀ àtọ́ ló bá kàwé gbogbo ọmọ tí mo bí kan sílẹ̀ ìtọ́kàwé lára wo nìkan ló fọkàn mi balẹ̀ tó ní mọ́ bí kí n bá wọrí o kó máa lọ sí skul wọ́n wá gbé náà mi ò máa rí o gbogbo nǹkan tí mo ní gbogbo ẹ̀ ni mo ti tà nígbà tó ń dá owó. ẹ̀yin èèyàn ẹ rí i pé ìlú ti wá dojúrú báyìí gbogbo ẹ̀ ti wá di woro sí woro ǹjẹ́ ẹ mọ̀ wípé yàtọ̀ sí àwọn ọmọ tí wọ́n jí gbé nílé ìwé àti olùkọ́ tí wọ́n jí gbé nílé ìwé ní Ògbómọ̀ṣọ́ ǹjẹ́ ẹ mọ̀ wípé wọ́n tún jí àwọn akẹ́kọ̀ọ́ gbé nílé ìwé ìyẹn ní Èkìtì tó jẹ́ pé kò sẹ́ni tó pariwo síta wọ́n jí akẹ́kọ̀ọ́ gbé ní Èkìtì nílé ìwé bọ́n ṣe ṣe ní Ògbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ṣe lẹ́kìtì tí kò sẹ́ni tó pariwo síta o bọ́n tún ṣe ń ṣe yẹn wọ́n tún jí pásítọ̀ gbé wọ́n pa pásítọ̀ wọ́n tún kó ọmọ ìjọ bíi 15 ni wọ́n kó lọ ṣe ti rí ń sìn pé ojoojúmọ́ làwọn ará ibi ni wọ́n ń ṣọṣẹ́ o bẹ́ẹ̀ rèé àwọn ìjọba wọn ò má rí nǹkan kan ṣe sí i ó ń bọ̀ àwọn láńdẹ́ẹ̀dẹ́ ni Yorùbá wí o ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti di pé ojú làmúto níbi tọ́rọ̀ ilẹ̀ Yorùbá dé dúró ó mà ti di kó lórí dorí ẹ̀ mú ó ti di kó lórí dorí ẹ̀ mú o ẹ wò ó ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ kẹ́ wò ó láti bẹ̀rẹ̀ títí dópin ẹ jọ̀ọ́ ẹ má skip ẹ̀ rárá kẹ́ gbọ́ ohun tó ṣẹlẹ̀ àánú àbíyamọ á ṣe yín ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscribe ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ ẹ ò ní fi gbé ọmọ sí o. ìyà òṣèlú àti incompetency àwọn governors wa ní south west mo ní àwọn là ń jẹ lọ́wọ́lọ́wọ́ bandit kọ́ ló fìyà jẹ wá àwọn tó ń ba bandit láyè láti wọlé ló fà á àwọn wo àwọn south west governors títọ̀yọ́ òun la rí tà ń pariwo jẹjẹ mọ̀ pé ìlú kan wà ní Èkìtì tí wọ́n pè ní kíní kan oníyọ̀ tí wọ́n ti kó àwọn ọmọ skul wọ́n ṣe kó wọn lọ́yọ̀ state l'Ógbómọ̀ṣọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe kó wọn ní skul yẹn torí pé wọ́n kó ti ìlú yẹn táriwo pọ̀ náà tún ṣe free láti wá kó ti Ògbómọ̀ṣọ́ àwọn èèyàn gbọ́ wọn yà sí látijọ́ yìí gọ́fúnà Èkìtì state ó dẹ̀ panumọ́ ó ṣe bí pé òun ò gbọ́ kò ṣe kankan sí àwọn ẹbí àwọn ọmọ yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá pariwo kiri sí títọ̀yọ́ state la rí tà ń wí àṣàwọn kan wà tó ti sí ní ọ̀tọ̀yọ́ state tá a tètè fura àwọn ní tó ṣẹlẹ̀ ní Èkìtì ọ̀rọ̀ wọn lẹ́rí tá a fi wọlé yìí níbo là ń lọ ní south west níbo là ń lọ nílẹ̀ Yorùbá níbo là ń lọ àwọn ọmọ Yorùbá àwọn 15 ni wọ́n jí gbé wọ́n pè ìlú yẹn ní Ẹ̀dá Oníyọ̀ nílùú nípínlẹ̀ Èkìtì Ẹ̀dá Oníyọ̀ nípínlẹ̀ Èkìtì wọ́n gbé àwọn ọmọ wọ́n tún lọ ní ṣọ́ọ̀ṣì wọ́n tún gbé pásítọ̀ wọ́n pa pásítọ̀ wọ́n tún bá àwọn ará ṣọ́ọ̀ṣì lọ ní Èkìtì state gbọ́n tó ní pé kò sí publicity fún ọ̀pọ̀lọpọ̀ ògbọ́ ọ̀pọ̀lọpọ̀ òmọ̀ ìyẹn tiẹ̀ ti pọ̀ṣù kan tí àwọn ọmọ àwọn àgbàlagbà àtàgbò ìyá 80 years tó ti wà lọ́dọ̀ Fúlàní on the 28th of April ló ṣẹlẹ̀ ní Èkìtì state Ẹ̀dá Oníyọ̀ náà pè bẹ́ẹ̀ ẹ bá wa bí gọ́fúnà Èkìtì state pé kí ni wọ́n ṣe sí wọ́n publicize ẹ̀ kò sẹ́ni tó gbọ́n kankan bó ṣe lọ nìṣẹ́ láàrin ilẹ̀ Yorùbá ẹ̀rọ tó ṣe Kwara láti ẹ̀gbọ́n pé gọ́fúnà ti Kwara náà Fúlàní ni Fúlàní àjẹdà ló wá achieve nígbà tí wọ́n fẹ́ ṣe primary APC wọ́n fa Yorùbá kan lẹ̀ ó ya arígbé láíláí Fúlàní ẹgbẹ́ òun ló máa fi síbẹ̀ kíní kan Gàmbàrí ló fi síbẹ̀ kíní kan Gàmbàrí ni máa yẹn jẹ́ ló fi síbẹ̀ olówó primary òun náà mú lọ sí ló máa ṣe gọ́fúnà ní state wọn opposition bá wọlé bẹ́ẹ̀ kò léèwọ̀ bí ò bá sá ti ṣe Fúlàní
kán dìbò fún pátì míì kán ní Fúlàní bọ́ síbò. máa yẹ ó fìyà jẹ wọ́n bí Abdulrasaq tó fẹ́ pò mẹ́rin wọ́n paṣẹ́ gèsì wọn lára ní Kwara State kò sí tó kàn. ètò wá dùn mí jù ni pé gbogbo ibi tí Yorùbá ń gbé ń bẹ̀ ló kàn wọ́n jù àwa náà kúkú rí wọn. ó tún wá bọ́ sí Ọ̀yọ́ State Ògbómọ̀ṣọ́ tó súnmọ́ wọn pa wọ́n pàkúpa kó wọn lọ the same thing Èkìtì ẹ̀dá oníyọ̀ ni wọ́n pè bẹ́ẹ̀. àwọn ẹbí àwọn tí wọ́n jí gbé lọ yìí àwọn ẹbí àwọn 15 yẹn wọ́n wá sí radio station kan wọ́n ti wá ń pariwo fáyé sí i. èyí tó wá bí mi nínú jù ní pé àwọn yẹn pé wọ́n gba 10.5 million lọ́wọ́ fámìlì kan wọ́n ròyìn tójú àwọn rí ẹ má wọ́n rí gbogbo ẹni máa play fún wa ká máa gbọ́. ṣé ẹni mò ń gbà wọ́n kí ní ìwá ká lè mọ tó ń ṣe wá ní South West oníkálukú wa lè mọ bá ṣe máa prevail lórí àwọn governors wa. Something is fishy. Incompetence àwọn governors wa ṣẹ̀ṣẹ̀ yọjú báyìí ni àwọn South West governors. Their incompetency is now glaring, is now clearer to us. But and the funniest part ni pé a lè má mọ̀ o kì í ṣe pé mo fi ń pọ́n Tinubu lé wà láì. Gọ́fúnà tí wọ́n wà ní gọ́fúnà sìn láyé ọdún mẹ́ta Tinubu yìí wà láwọn náà rówó jù láyé. Gbogbo gọ́fúnà tó ti kọjá kò sẹ́ni tó rówó tó àwọn gọ́fúnà tó wà bẹ́ẹ̀ sí. Torí pé allocation wọn látọ̀dọ̀ federal government has been increased by more than 100%. ẹ tó gba 10 naira tẹ́lẹ̀ ti gba 20 naira. so wá reflect ebi ń pa wá sí ni ìyà ń jẹ wá sí ni insecurity increase sí ni àwọn arábí dẹ̀ gbowó yẹn lọ́wọ́ government pàṣípàṣẹ kí náà fi ṣe no questioning no criticism from any one of us federal ni gbogbo àwọn ojúmọ́ àti ẹ̀rọ tí state mọ̀ whereas àwọn state yìí gangan àwọn ní saboteurs àwọn gbogbo ọ̀nà kọ́wọ́ fún ẹ jẹ́ kó ní kálukú wọn bí oníkálukú wa bí wọ́n léèrè àwọn ẹbí àwọn tó gbé yẹn ní ìdí oníyọ̀ yẹn wọ́n wá kó sí tẹ́nìsì wọn wá pariwo wọn bẹ̀bẹ̀ ẹ ṣàánú wa o àmọ́ tá a fẹ́ ṣe o where is their governor where is Ekiti state governor governor Yebanji Ekiti kí ni wọ́n ṣe ẹ bá bí wọ́n kí ni ẹ bá bí wọ́n lérè pé kí ni iṣẹ́ wọn kí ni iṣẹ́ wọn jàre àwọn ọmọ ìlú yín wọ́n pọ́sítà tán ké security vote wọn tó wà lọ́wọ́ yín ń gbọ́dọ̀ náà sí kí lẹ fi ṣe gbogbo ẹni state governors tẹ̀ wá South West mẹ́rin méjì kan ni wọ́n torí ẹ̀yàn yín síbẹ̀ wọ́n yàn yín torí pé kẹ́ wá secure wa ni wọ́n fún yín ní mandate nítorí kẹ́ lè take care state tẹ̀lé governors ni why are you people working? èmi ò rẹ́ anybody tó yẹ nínú àwọn tó fẹ́ return padà náà governors yẹn mi ò rẹ́ anybody tó yẹ ká return nù wọn because they forfeit us ìdí tí ò dẹ̀ return tó parí ọdún mẹ́jọ ẹ̀ wọn ò yẹ lẹ́ni tá a máa fún ní post mímọ́ mi ì sọ́rí láti sọ bẹ́ẹ̀ o wọn ò yẹ lẹ́ni tó yẹ ká fún ní post mímọ́ ètò lọ senate tó ń lọ nù wọ́n sìn kí náà fẹ́ lọ legislate bẹ́ẹ̀ ebi competency wọn tó ń gbé kó ní state náà ni wọ́n ń gbé lọ federal wọ́n wá ráìdá ẹni wọ́n wá tọrọ exclusively wọ́n ti sọ senate yẹn di ipò tí wọ́n reserve fáwọn former governors wọ́n ti sọ post yẹn dàbẹ́ ẹ lọ ka population ẹ rí pé 70% of them are former governors in their previous states in their various states they are all former governors ọkọ̀ wọn ti balẹ̀ débi pé táwọn bá bàlù jẹ́ tán àwọn àlọ́ fi senate bójú. They must not leave the corridor of power. That is why they don't care about our life. That is why they see us crying every day and they were just smiling. Because only people see what I did. I want to know first time. They will come back after 4 years. They will still be begging for our votes. And will be fool enough to vote for them again. They will be collecting owó ọ̀yà látọ̀dọ̀ federal government on our behalf. wọ́n bá ti ṣe one or two things èmi ò tẹ̀ ní ṣe rárá wọ́n ti mọ̀ pé ta ló fẹ́ máa wọn they pocket it táwọn ọmọ bá yan lórí burúkú lọ́la yẹn máa sọ pé kíni the best school in abroad àwọn ọmọ wọn ló máa lọ bẹ̀ àwọn ọmọ àwọn tí wọ́n jẹ gọ́fúnà lé lórí àwọn yẹn wà ní gbogbo fúlàgì
ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù Ọlọ́run ẹ̀ẹ́bẹ̀rù ọjọ́ àtúbọ̀tán ẹ̀ẹ́bẹ̀rù ọjọ́ kan tó máa kẹ̀yìn nìkan táyé máa yí aṣọ funfun mọ́ yín lórí tó máa ju sísàlẹ̀ àtiwáyé. Ẹ wo àwọn tó ti ṣe lórí wa lánàá, where are they today? Most of them are in the grave. Àwọn tó ṣe dá àtàwọn tá à ń ṣe pè fún lẹ́nu oníkálùkù wọn ti lọ bọ́ lọ́wọ́ ẹlẹ́dàá wọn. Ó kù tó báyé ṣe. Ètò wa ba nínú jẹ́ ni pé gbogbo ọ̀rọ̀ tó fayé kójọ ẹ̀wọ̀n ọ̀gbẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́. Gbogbo owó tó yẹ kán lò láti fi save life àwọn èèyàn kò sí kọ̀ọ̀kan tó gbé lọ́bẹ̀ tó kú sápò. Ẹ kó dáadáa bó bá ṣe wù yín. Ní tó máa gbà lọ́wọ́ yín fẹ́ dé. Ẹ̀dá oníyọ̀ láti April 28 ṣe báwọn lọ́sẹ̀ mẹ́ta la rí tá à ń pariwo àdé April 28 exactly 15 days tí yẹn ṣẹlẹ̀ ni wọ́n lọ kó àwọn èèyàn ní Ògbómọ̀ṣọ́ exactly 15 days títí April 28 yẹn ṣẹlẹ̀ ó ní wọ́n lọ kó tó Ògbómọ̀ṣọ́ pálámọ̀ tó kàn níbo làmọ̀ tó kàn ẹjẹ́ àjọjọ́ kò kájọ gbọ́rọ̀ it is too refilling ẹni tó bá lè ṣe sùúrù mú fídíò yẹn ẹni tẹ́ẹ̀bà lẹ́mìí nínú abíamọ ẹ má bínú o torí tẹ́ máa gbọ́ yìí ó máa tọ́ chat yìí kọ́ ìyá ń jẹ ẹwà south west o Fúlàní ti gbógun dé o ẹ̀yin gọ́fúnà sọ Mr President ní ìgbàgbé ẹ̀yin náà sà díẹ̀ tàlàbà ní òbejì bọ̀tẹ̀ yìí lẹ fẹ́ láti ṣe tó yẹ kẹ́ ṣe gọ́fúnà tí ó bá ti lè fún yín tí wọ́n ṣì bó ṣe ṣègbésí ayé sí ní state yẹn ẹ sì sàwọn kéjọ rẹ̀ ojú bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ kákókó conclude pé àwọn tí wọ́n ń dààmú àwọn àmọ̀tẹ́kùn àwọn sọ́sẹ̀fù àwọn kìíní tí tìgbòho náà tún máa kún yìí ó kú dáwọn lọ́mọ máa fún ní security vote wọ́n máa fáwọn gọ́fúnà sọ àmọ́ kákó àlọ́ fa security state lé wọn lọ́wọ́ tí community police náà bá dẹ́ẹ̀dẹ̀ kọ́ incorporate àwọn kan máa pín security vote fún wọn because àwọn tó gba security vote they fail to react they fail to act tí security bá ṣẹlẹ̀ wọ́n wò wá bí wèrè ni wọ́n ti rí pé common phenomenon wọ́n ti rí pé orin yìí ni o ẹ máa kọ́ lọ ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ kan máa kọ́ lọ náà kọrin onítọ́kọ̀ fún wa sí nìyẹn onítọ́kọ̀ fún wa sí nìyẹn ẹ máa ké ẹ máa pariwo èmi tí mi ò ráyè èmi tí mo busy èmi tí mo fẹ́ ṣe second term èmi tí mo fẹ́ lọ next president èmi tí mo fẹ́ lọ senate ní tí mo kọ sí wa létí nìyẹn so tó wá ṣẹlẹ̀ ẹ̀ nínú after kí ni ká ṣe ẹgbọ́ ìgbé ẹgbọ́ ẹkún àwọn ẹ̀dọ́ New York láti Ekiti state ó yẹ ẹja lọ́pọ̀. kán ṣàánú wa kí àwọn èèyàn wa lè jáde gbogbo àgbáyé làbẹ́ títí dé òkè òkun kán ṣàánú wa gbogbo ọmọ Nàìjíríà ẹ ṣàánú wa 50 million yìí ló béèrè. lẹ́sà. kí ló kọ yín mà. orúkọ mi ni Àjàyí Bọ́sẹ̀dé. láti ìlú wo mà. ní ìlú Ẹ̀dá Oníyọ̀. Ẹ̀dá Oníyọ̀. bẹ́ẹ̀. kí ló ń tún ṣẹlẹ̀ mà. àwọn akànwà nínú ṣọ́ọ̀ṣì bá ṣe ń ṣe prógámù lọ bí ó kàn tó 7 kọjá ní ọjọ́ yẹn a ti ń múra àti kílòsì náà pé ká ṣe oore ọ̀fẹ́ bí ìbọn ṣe dún nìyẹn ó dún bí gbàtàn bá sọ pé bọ́ǹbù ló dún ẹ̀rù bá ba gbogbo wa àwọn tó sá sígbó àwọn tí ó lè sá lọ mọ́ wọn lè sá lọ èmi náà sá ni mo sá tó jẹ́ pé ẹ̀mí mi fẹ́ bọ́ ọmọ mẹ́ta ni mo dẹ̀ kó wá ṣọ́ọ̀ṣì mo wá ń parúkọ ọmọ mẹ́ta mà ni mo kó wá ṣọ́ọ̀ṣì mi mà rẹ́ nìkankan mo ṣàṣà sígbó ìbọn yẹn ṣà ń dún ibi tá a sá sí gan ìbọn ń dún bẹ́ẹ̀ ìbọn ṣà ń dún ní ọ̀nà kọ̀nà ní ìbọn yẹn ṣe tó ti ń dún ìgbà tí ó ṣàyà tí a rí i pé wọ́n ti kó àwọn èèyàn wa lọ wọ́n ti kó àwọn tán mú tán tí wọ́n ká mọ́ wọ́n ti kó wọn lọ àwọn tó lè sá wọ́n ti sá àwọn yẹn àti ẹ̀mọ́ torí ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà ní kwaya tó jẹ́ pé ibẹ̀ ganan gbà wọlé tí wọ́n lè ríbi sá sí pásọ̀ wa torí CAC nọ́mbà 2 làwa wà headquarter wa gangan bàbá alábòjútó wa ìyàwó ẹ̀ náà wá sínú prógámù yẹn onísọjí tá a gbà ọmọ Ọ̀ṣun state ni Ọ̀ṣun ló ti wá Orígbó méje lọ́ṣun ló ti wá wọ́n pa bàbá onísọjí yẹn wọ́n pa bàbá yẹn dànù sínú tọ́ọ̀ṣì yẹn lọ́jọ́ yẹn ìyàwó bàbá alábòjútó wa tó wá bá wa ṣe ìsọjí àti ìyàwó pásọ̀ tiwa gangan tó jẹ́ CAC nọ́mbà 2 yẹn gbogbo wọn náà kidnap lọ ọmọ mi gan wà nù wọn
ọmọ yẹn ti lọ sí bí ọmọ ọdún mẹ́tàdínlógún báyìí tó wà nù wọn láti gbà yẹn báyìí odidi èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ló wà nù gbọ́nbẹ́ ìyá kan pẹ̀lú ọmọ mẹ́ta ọmọ ọdún méjì ó wà níbẹ̀ ọmọ ọdún mẹ́jọ ọmọ ọdún méjìlá màmá arúgbó gan wà níbẹ̀ ìyàwó pásọ̀ wa méjèèjì gbogbo wọn ló wà níbẹ̀ àti ẹ̀ ń bẹ ìjọba kan ti ẹ̀ ṣàánú wa nǹkan tí ìgbà tán bẹ̀rẹ̀ owó wọ́n ní ká lọ wá 1 billion wá abẹ̀wọ̀n bẹ́ẹ̀ wọ́n bó la ti fẹ́ rí 1 billion wọ́n tẹ̀ ta gbogbo ìlú wa bó la ti fẹ́ rí ìgbà tó ṣàpẹ̀tà ti ń bẹ̀ wọ́n tán bẹ́ẹ̀ aṣáàbẹ̀ títí àtàwọn ọmọ wa tó wà nírìn àjò wọ́n ṣà ń sọ pé kán sẹ́ndì àkáǹtì ìlú sí wọn aṣáṣeṣe àwa tí ọ̀rọ̀ kan náà wọ́n ní ká lọ wá bíi 500,000 àwa tí àdẹ̀ ní kọ́bọ̀ sílé aṣá lọ ń ya owó ẹni tó lọ yánábò bẹ́ẹ̀ nábò tá a yánà máa san náà ni bẹ́ẹ̀ kàn tiẹ̀ lè fi gba àwọn èèyàn wa jáde àwọn tó gbé owó yẹn lọ nígbà tá a bẹ̀ wọ́n títí tí wọ́n ní ká wá 10.5 million wá pẹ̀lú báàgì ráìsì méjì àwọn swagulu wọ́n ní tramadol wọ́n ní wọ́n mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kán lọ ra swagulu wọ́n rọgbà magi kò sí kan tí wọ́n gbà járíkà 30 litre petrol gbogbo nǹkan tó ń kó lọ náà gbà lọ́wọ́ wa wọ́n dẹ̀ ní a máa rí àwọn èèyàn wa wọn ti ẹ̀jẹ̀ kan rí wọn ẹ̀yìn ìgbà yẹn náà tún pè pé ẹjọ́ ẹ ti ẹ̀jẹ̀ ká gbọ́ wọn wọ́n ní ká máa ti ra káàdì tá a ti tún rà lẹ́yìn ìgbà tó ti gbé nǹkan lọ báyìí kì í ṣọ̀rọ̀ káàdì tó ti lọ síbi 20,000 àbúrò àwọn èèyàn wa àti ẹ̀mọ̀ bọ́n ṣe wà torí ẹ̀ náà lọ ṣe wá síbí káwọn ìjọba kọ́ má dá wa dá bùkátà wa ẹni ló gbé 31 days tó ti wà níbi tó gbọ́ wọn sí ọ̀rẹ́ ní kankan nínú wọn àwọn pásítọ̀ yìí ṣàránṣẹ́ ló mú wọn mọ ìlú wa ká má tiẹ̀ lórúkọ burúkú ìyàwó àwọn pásítọ̀ méjèèjì ló wú ọ̀bẹ àwọn ọmọ wa wú ọ̀bẹ ọmọ mi wú ọ̀bẹ kò sẹ́ni tó lè sùn kò sẹ́ni tó lè wú ọ àwọn táwọn alẹ́gàn ọ̀pọ̀lọpọ̀ ti fi ilé sílẹ̀ ó ti sá lọ a lè dúró lé mọ́gàn ẹjọ́ ò la ṣe wá gbẹ́jọ́ ti ẹ̀ràn wa lọ́wọ́ kó má dá wa dá bùkátà wa ní ẹ̀dá tó ṣàánú wa kó jẹ́ káwọn èèyàn wa ìjáde kó ṣàánú wa kó tiẹ̀ gbà wá kó sẹ́ni ká ní kó gbà wá kó ṣàánú wa kó síbi tí a ti wọ́n tún bẹ̀rẹ̀ fún bíi 50 billion bó síbi tí a ti lè rí eléyìí tá a gbé lọ́gà àti sàn níbi tí a ti lọ ya kó tiẹ̀ ṣàánú wa kó ràn wá lọ́wọ́ kí àwọn ènìyàn wa ilé ìjáde kó ṣàánú wa kó má jẹ́ kó kú síbẹ̀ odidi ènìyàn 15 wọ́n dẹ̀ ń wò wá kó tiẹ̀ ṣàánú wa kó ṣàánú wa náà kó gbà wá kó ṣàánú wa kó má. madam ọmọ yín tẹ́ ló wà ń bẹ ọmọ ọdún mélòó. ó ti ń lọ sí 17 years báyìí. ọmọ mẹ́ta lẹ́lẹ́ kó lọ ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ ni àwọn méjì náà sáwọ́ gbọ́mọ padà rí àwọn méjì. ọmọ yín wà ń bẹ. ọmọ mi wà ń bẹ dàdí ọmọ mi wà ń bẹ ọmọ mi wà ń bẹ ìyá àgbà tó wà ń bẹ náà ìyá mi náà ni. ẹ wà ní ṣọ́ọ̀ṣì lọ́jọ́ náà. mo wà ní ṣọ́ọ̀ṣì sa àtẹ̀mí ló wà ní ṣọ́ọ̀ṣì èmi ni ìyá ìjọbẹ̀ ni mí. ẹ̀yin ni ìyá ìjọbẹ̀. bẹ́ẹ̀ ni ìyá ìjọ nọ́mbà 2 ni mí. kí ló kọ ṣọ́ọ̀ṣì yẹn. CAC nọ́mbà 2 ni. ládùúgbò wo ló wà. ó wà ní ọ̀nà orí òkè àmì náà ń pè bẹ̀ CAC òkè òmìnira CAC nọ́mbà 2 ẹ̀dá oníyọ̀ ó ní. ìyá ìjọba ti ránṣẹ́ wá bá yín láti ìgbà náà wá sí. ààrẹ ní kankan náà la ṣe ní ká gbà wá ká ṣàánú wa ká gbà wá ẹ jẹ́ kí n bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀. ká ṣàánú wa ẹ bá ń yọ kí n ẹ má jẹ́ kó kú síbẹ̀ ẹ má jẹ́ kó kú síbẹ̀ ẹ ṣàánú wa alẹ́ nìyẹn ẹ ṣàánú wa àánú là ń béèrè fún. ẹ bá wa ṣí ẹ káàkiri bó jẹ́ ààrẹ orílẹ̀-èdè lẹ́mọ̀ àwọn senators ẹ bá mọ̀ ẹ bá ń ṣí ẹ débẹ̀ ṣí ẹ káàkiri ara ń tàn wíìrì tí a gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ gbé wa wọ́n fẹ́ arrest wa pé àwọn ìtukùtù là ń sọ nípa ọ̀rọ̀ ajínigbé ẹni tó bá kàn ló mọ̀ o ẹ ká lẹ́sà alàgbà. ẹ ká lẹ́sà. kí ló kọ yín sà. orúkọ tèmi ni alàgbà Olólà Adébáyọ̀. láti ìlú wo sà. láti ìlú Ẹ̀dá Oníyọ̀ Èkìtì. ṣó ṣẹlẹ̀ sẹ́yìn náà ni. mo wà nínú ìsọjú yẹn lọ́jọ́ yẹn torí èmi nìkan lálàgbà tó wà nínú ìjọ náà èmi dẹ̀ lakọ̀wé ìjọ. ẹ̀yin ni alàgbà nínú ìjọ. bẹ́ẹ̀ni. ẹ̀yin náà ni akọ̀wé ìjọ. bẹ́ẹ̀ni. báwo lọ̀rọ̀ náà ṣe lọ. ní bí aago mẹ́jọ kù díẹ̀ káṣá níbi 7:40 lọ́jọ́ yẹn àti ẹ̀ ti múra àti parí pé kákan dẹ̀ ṣoore ọ̀fẹ́ ni làkàn dédé gbúrò ìbọn ní èmi ni mo kàn ṣáà dédé rí àwọn yẹn tán kàn yáde wọ́n ṣe ń ya bọ̀ báyìí náà bẹ̀rẹ̀ sí ń yìnbọn àwọn wo lélẹ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn ẹ máa sá o ẹ máa sá o ẹ máa sá o èmi náà ṣáṣe sá lọ nìyẹn mo dẹ̀ lọ sínú sọ́jú yẹn pé torí ìbẹ̀lẹ̀ mi àti ìyàwó àtàwọn ọmọ mi lọ mo wà ń bẹ ìyàwó mi wà ń bẹ pẹ̀lú ọmọ 4 bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣáṣe ṣẹlẹ̀ bí mi ṣáṣe bẹ̀rẹ̀ sí pariwo nìyẹn èmi ṣáà sá lọ ibi tí mo ti sá èmi bẹ̀lẹ̀ mi ṣáà mọ̀mọ́ ìgbà tí mo ṣáà máa escape dégboro mo rí ọmọ mi kan tó sáré tẹ̀lé mi obìnrin ni second born mi ìgbà tá a dégboro báwọn èèyàn ṣe bẹ̀rẹ̀ sí pé fóònù mi èmi nìkan ni mo rí pẹ̀lú ọmọ kan báyìí mi rí ìyàwó mi àtàwọn ọmọ mi tó kú o ìgbà tó ṣáà máa ṣe díẹ̀ sí bàjá ṣe bẹ̀rẹ̀ sí gbọ́ lórí ìṣirán bá náà rọ́mọ ẹni tó jẹ́ last born mi ọmọ ọdún 7 ní báyìí. ọmọ ọdún 7. bẹ́ẹ̀ ni wọn náà rí nílùú dùn ìlú kejì tó tẹ̀lé wa pé ó ti ságbanugbó ó ti jáde sí ìlú yẹn. ọmọ ọdún 7. ọmọ ọdún 7 ni. ló ládùúrò wàhálà yẹn kọjá. bẹ́ẹ̀ ni ó ti jáde ní ìlú kejì yẹn
lọ́jà pè wá pé wọ́n náà rọ́mọ torí appellation mi ni bíṣọ̀bù ní gbogbo àdúgbò wa yẹn kò síbi tán ti mọ̀ mí wọ́n bá ní kán sọ fún bíṣọ̀bù pé wọ́n ti rọ́mọ ẹ̀kan ní ìlú dùn o pé kíní kan o mo ṣáà ní àṣà létà ìkan bí aago 11 alẹ́ mo ṣáà padà lọ fi mẹ́ṣìn gbé ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn mo ṣáà pariwo mi ò tí ì ra àwọn yòókù ìgbà tó ṣáà pẹ́ mo tún rí first born mi náà mo ṣáà rí àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin ó bá kú ìyàwó látọjọ́ náà ìyàwó mi wà lákàtà àwọn ajínigbé láti gbà yẹn o. wọ́n ti gbéyàwó ẹ̀yin náà. ìyàwó mi náà wà bẹ́ẹ̀ o èní ló pé oṣù kan báyìí on 28 April ló ṣẹlẹ̀ èní dẹ̀ ní 28 ní ló pé oṣù kan bá kú báyìí tí mi ò ti fojú kan ìyàwó mi ìbọn kọ̀jíjọ́ tó wà láwùjọ lákúlọ̀ àwọn ajínigbé o ìbọn kọ̀jíjọ́ tó wà o ó kú òye ni mi ò mọ̀ mi ò gbúrò ẹ̀wọ̀n jẹ́ ń bá sọ̀rọ̀ mi ò gbọ́n kankan láti gbà yẹn ẹ gbà mí o gbogbo ọmọ Nàìjíríà ṣàánú wa o ẹ ṣàánú wa o ìyá 80 years wà bẹ́ẹ̀ tó jẹ́ ìyá yẹn ló dàgbà jù nínú ìjọ wa o ìyá yẹn ò dẹ̀ kì í ṣe kó máa wá sí ṣọ́ọ̀ṣì ó wà bẹ́ẹ̀ o àwọn ọmọ kéékèèké ọmọ ọdún méjì gbogbo wọn ló wà bẹ́ẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ gbà wá o ẹ ṣàánú wa o. ìjẹ́ ìmọ̀ bóyá ìjọba gbọ́ sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ìjọba gbọ́ sí o ìjọba gbọ́ sí. ẹlẹ́sà alàgbà. ẹ ṣe dáàdì. kí ló kọ yín sà. orúkọ mi ni Onídò. yẹ sà. báwo ṣó ṣe ọkàn yín náà ni sà. ọkàn mi gangan. báwo ló ṣe kàn yín. ní on 28 April nìkan bíi 7:40 àwọn níwájú ìta àjòkó ó kàn tó táwọn kan gbọ́ pà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  ìbọn àfipẹ́ àwọn ló yan rákẹ́tì àwọn ló yan rákẹ́tì lẹ́yìn kùlé ọ̀ká tó mọ ìbẹ̀rẹ̀ ti kọjá nǹkan pé wọ́n yan rákẹ́tì ariwo bẹ̀rẹ̀ sí ní sọ ni gbogbo ti dàrú abẹ̀ sí ní sákiri wọ́n tó bí after 5 minutes àbí márùn kan wá gbéra a ní ká lọ bẹ̀rẹ̀ tẹ́ ibẹ̀ ní ọmọ mi mẹ́rin ló wà ń bẹ̀. níbo lọmọ yín mẹ́rin wà. ṣọ́ọ̀ṣì yẹn ló wà. ọmọ yín mẹ́rin ló wà ń bẹ̀ àti ìyàwó mi wọ́n jẹ́ 5 so apáṣẹ gbígbẹ́ ẹni bàtà àwọn adé ṣọ́ọ̀ṣì àrí pé aṣáà bá ọ̀pọ̀lọpọ̀ bàtà ńlẹ̀ kò sẹ́ni bọ̀dì tarí bá ṣe yáṣe wọlé àwọn wo ẹ̀jẹ̀ ta nìbọn bá a ní ká wọnúlé àbá pásítọ̀ ńlẹ̀ ó ti wà ní àgbàrá ẹ̀jẹ̀. ó ti kú. kò tí kú bá a ṣe gbé pásítọ̀ ní ṣùgbọ́n ìta nìyẹn bá gbé machine bá a ṣe ń dùlọ nìyẹn bá a ṣe ń dùlọ àlọ́ndù bá a ṣe ń lọ machine tún lásìdẹ́ǹtì èmi náà tó fẹsẹ̀ kàn. machine yẹn tún lásìdẹ́ǹtì. bẹ́ẹ̀ ni dáàdì mo fẹsẹ̀ kàn. ẹ̀yin lẹ wá machine. èmi wá machine àti pásítọ̀ tó invite ẹ̀ wá àjọgbé àjọ ń lọ ni gbogbo àmì tí ó ti àṣẹ ẹ̀jẹ̀ ní gbogbo ara mi torí ẹ̀jẹ̀ kan ṣàn jáde bíi pé wọ́n kàn ṣàn pọ́ǹpù ẹ̀ ni so bá a ṣe gbé nìyẹn àṣìbáyé ṣubú mo tún wá bẹ mọ́tò mi kábàá mi bá ń gbé. ẹ tún kán lẹ́sẹ̀. bẹ́ẹ̀ sà mo ṣe gbéra nìyẹn ó di general bàtà máa dé general àbánlẹ̀ ìpínlẹ̀ gbé sí kò sí doctor kò sí anybody àpè doctor ó ló wà ń jèrò ha àbáni okay there is one private hospital nílùú Èkìtì tó nẹ́ẹ̀sì wa bá ní kàdà. ẹ bá doctor ẹ bá ní. àbá doctor àpè ó ló wà ń jèrò. ní general hospital lọ́dọ̀ yín. bẹ́ẹ̀ sà níyì Èkìtì so bá ṣàṣe gbéra nìyẹn. àbádé kò tún sí àwọn dókítà nílé ìwòsàn náà. kò sí nọ́ọ̀sì gan bẹ́ẹ̀ sà. kò sí nọ́ọ̀sì náà ń bẹ̀. kò sí nọ́ọ̀sì bẹ́ẹ̀ bàtà débẹ̀ nọ́ọ̀sì kọ́ṣẹ́ ń sábọ̀ jàlàjàlà pé èèyàn ò sí bí ó lè yẹn wà bí wọ́n wá gí ìmúni ó dà pé nǹkan tó ń sọ wò mọ́kàn tó ń sọ àbá ibi náà ilẹ̀ pẹ̀lú gbére arákùnrin yẹn sí. general hospital. bẹ́ẹ̀ ni sà níyì Èkìtì àbá ẹyẹ lẹ́yìn ọlọ́dẹ tó wà ń bẹ̀ àbá anybody bẹ́ẹ̀ tó bá ṣe gbéra nìyẹn àbá gbé pásítọ̀ sínú mọ́tò bá ṣe forí lé ìdúdùn nìyẹn bọ̀ ká tẹ́ dòdò dùn mo dúpẹ́ ẹni ọtí fò ó ti ń ọkọ̀ dẹ̀ ń gbàdúrà ni ìdáríjì ẹ̀ṣẹ̀ ó dẹ̀ ń tọrọ. ó ń tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ sà bá ṣe gbé nìyẹn àbá gbọ́ nù. pásítọ̀ yẹn rántí tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. bẹ́ẹ̀ sà bá ṣe gbé ní àbá gbọ́ nù hospital yẹn bá ṣe gbé wọ́bẹ̀ kò kàn ló bí 2 seconds bí ṣe give up nìyẹn bá ṣe filẹ̀ síbẹ̀ ni bá ṣe jáde nìyẹn. tó túmọ̀ sí pé torílẹ̀-èdè wa bá dáa. bẹ́ẹ̀ni. tìlú wa dáa. bẹ́ẹ̀ni. táwọn aṣeyọ adarí wa ṣe ìlú yìí dáadáa. bẹ́ẹ̀ni. ó ṣe ṣe kí pásítọ̀ yẹn má kú. ó ṣe kó má kú because wọ́n dé bójú bẹ́ẹ̀ wọ́n ṣe lè oxygen fún táàtì máa fi máa assist ẹ̀. èèyàn tó sì lè lágbára kó máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. a ti ló ṣe pariwo ó ṣe gbàdúrà pé ẹ má jẹ́ kó ń kú ẹ má jẹ́ kó ń kú ẹ má jẹ́ kó ń kú ló mú mi àti máa sáré kí n máa rọ́ọ̀zù lọ àlọ́ndù àṣà làzẹ́ǹtì bóyá ṣe lè kú àti kó rẹ̀ pé èèyàn ti kú kálẹ̀ wo àwọn tí ọ̀tán kú lọ gbàtí máa dénú lé mi mọ̀ pé èmi gan tiẹ̀ ní ọ̀rọ̀ ṣẹ̀. pé ẹ̀yin gan lọ̀rọ̀ ṣẹ̀. èmi gan lọ̀rọ̀ ṣẹ̀ nígbà tí máa dé bẹ́ẹ̀ sà ọmọ ọkùnrin méjì tí mo ní ìyàwó mi àti ọmọ obìnrin kan ọmọ ọkùnrin kan ọmọ 2 years ni ẹ̀gbọ́n ẹ̀ 4 years eléyìí tó ìkẹta ọmọ 8 years and a half ni àmẹ́tẹ̀ẹ̀ta pẹ̀lú ìyá wọn lọ́ọ́ ti kú lọ. ẹ̀yin tẹ́ ń du kẹ́mi pásọ̀ mọ́ bọ̀ ẹ̀yin gan lọ̀rọ̀ ṣẹ̀. ẹ̀yin gan lọ̀rọ̀ ṣẹ̀. wọ́n gbé ìyàwó yín lọ. bẹ́ẹ̀ sà. wọ́n kọ́ ọmọ yín mélòó. ọmọ mẹ́ta. ọmọ mẹ́ta. bẹ́ẹ̀ ni. àti ìyàwó mi. ó jẹ́ èèyàn mẹ́rin. mẹ́rin látọjú yẹn ni mo ti ń dárìn kiri bí ẹni tí ò dára bí ẹni tí ò léèyàn mọ́. gbogbo ọmọ tẹ́ ẹ ní. wọ́n ti kó ẹnìkan tó lé ẹ̀sìkòpì inú wọn kó nu bẹ̀rẹ̀ tó sa gbogbo nu wọn èèyàn nìkan ni mò ń dárìn kiri tó wà níbẹ̀. ìyàwó yín. bẹ́ẹ̀ ọmọ mẹ́ta. ọmọ mẹ́ta. wọ́n wà lákàtà àjínigbé. àgbo òun wa àgbo kọ̀ọ̀kan látọjọ́ yẹn mo ṣe rìn káàkiri bẹ́ẹ̀. ọkùnrin mélòó. ọkùnrin méjì tí mo ní náà ló wà nù wọn. ẹ̀rín káàkiri bí ẹni tí ò lára. bí ẹni tí ò léèyàn ni àti ta wá àti ta ẹ̀yìn àti ta gbogbo ẹ̀ ó ti sún wa kò síbi tí a lè lọ mọ́ kò sẹ́ni wíwẹ̀ dámọ̀ pé a lè yà sí bá a ṣe wá pé àwọn ìjọba kọjọ kan gbà wá international committee kan ràn wá lọ́wọ́ kò síbi tí a mọ̀ pé àti sọ àti sọkò ògiri kò síkò tó kù fún wa mọ́. ìgbà wo lẹ gbóhùn àwọn ọmọ yẹn kẹ́yìn. a gbóhùn rárá. ìyàwó yín ńkọ́. mi ò gbóhùn ẹ̀ rárá dádì mi ì gbóhùn ẹ̀. mi gbóhùn ẹ̀. mi gbóhùn ẹ̀ rárá. ọmọ mẹ́ta àtìyàwó yín. bẹ́ẹ̀ sà. wọ́n wà ń bẹ̀. ibẹ̀ náà wà.
bẹ́ẹ̀ náà wà kò sí kan tí mo mọ̀ kò sí kan tí mo ṣe àyíká kan jọ owó tó ń béèrè ti pọ̀ ju wa 50 million lẹ́yìn 10.5 ti gbà wọ́n tún fẹ́ lọ 50 million naira wa. wọ́n ti gba 10.5. wọ́n ti gbà already àtàwọn bag of rice wọ́n swagulu gbogbo kan tó ti gbà wọ́n ti gbóríṣì kan so kò sí kan tá a rí tí a mọ̀ pé a lè ṣe mọ́ tẹ̀lé kan wọ́n bẹ̀ kó tó a ti lè rí mọ́ àti ta ewúrẹ́ àti ta àgùntàn àti ta àgùntàn tá a ta pé. ẹ kálẹ́ alàgbà. ẹ káalẹ́ sà. kí ló kọ yín sà. orúkọ mi ni Ògúndélé Òjó. sọ̀rọ̀ tó wà nílẹ̀ kàn yín náà ni sà. ó kàn mí bàbá. báwo ló ṣe kàn yín. ìyá mi ìyá 80 something years. ẹ̀yin lẹ pè wá lọ́sẹ̀ tó kọjá. èmi ni sà. ìyá 80 something years. níyà tí. bẹ́ẹ̀ ni sà. a gbọ́ pé ìyá yẹn ṣẹ̀ṣẹ̀ tọ́ ti pítù dé ní ṣé lóòótọ́ ni. kò tiẹ̀ gbádùn rárá lọ́jọ́ yẹn rárá kódà torí ó ti wà in drug ojoojúmọ́ ló gbọ́dọ̀ máa lo oògùn yẹn ó ṣe hospital dé ni ló bá náà lọ ṣọ́ọ̀ṣì lọ́jọ́ yẹn o tó náà ń ṣòkú kan nígboro tàbá ń gbọ́ pàpàpàpàpà ìbọn kí ló ṣẹlẹ̀ tí gbogbo èèyàn ń sálura láàrin ìgboro bàtà àfi débẹ̀ ibi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ bàtà la bá ń lẹ̀ tán dájọ́ sọ sílẹ̀ la bá rí ẹ̀jẹ̀ ènìyàn ẹ bá rí bó ṣe ṣàn fún sílẹ̀ pẹ̀lú. nínú ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ ni sà ẹ̀yìn báyìí náà. ní ẹ̀dá. bẹ́ẹ̀ ni sà ẹ̀dá oníyọ̀. bẹ́ẹ̀ ni sà ẹ̀yìn náà ti fi bọn dé pásítọ̀ yẹn tó jáde ní iwájú báyìí. nígbà tí tata ìgbónúgbó yẹn là ń wá kiri lọ́jọ́ yẹn pé ẹjọ́ ẹ jáde o àṣẹ wọn ti kó gbogbo wọn lọ. ìyá mi dẹ̀ ní kò gbádùn kò tiẹ̀ tí ì jẹun lọ́jọ́ yẹn oògùn wà ńlẹ̀ gbogbo àgbo tó sè kò sílẹ̀ tó ṣìlò lọ́jọ́ yẹn o. kí lorúkọ wọn. iléeṣẹ́ ilẹ̀ àìná ni. wọ́n ti gbé wọn lọ kí lẹ mú lọ́wọ́ yìí. fọ́tò wọn lélẹ̀ fọ́tò ìyá mi lélẹ̀ ẹ wò báyìí. wọ́n ti gbé ìyá yín lọ náà. wọ́n gbé lọ ìyàwó àbúrò mi gan wà ńbẹ̀ àtọmọ ọmọ ẹ̀. ìyàwó àbúrò yín. àbúrò mi gangan. àtọmọ rẹ̀ mélòó. ọmọ ẹ̀ kan ṣoṣo tó sì bí nìyẹn. ọmọ kan ṣoṣo tó sì bí. bẹ́ẹ̀ ni sà. báwo lẹ ti rí àwọn ajínigbé yìí bá sọ̀rọ̀ kẹ́yìn. níjẹta wọ́n tún pè torí àwa la gbowó lọ. kẹ́yìn lẹ gbowó lọ báwọn. àwa la gbowó lọ 10.5 million. 10.5 million. ẹ̀yin lẹ gbé lọ. bẹ́ẹ̀ ni sà àtàpò ráìsì méjì wọ́n ní káàdì Glo 10,000 M10 10,000 wọ́n ní kára pálí magi wọ́n ní sàmọ́ tramadol aláàmọ́ o wọ́n ní kára super glue pákẹ́tì ńlá tàbá gbé dáàdì ìyá jẹ pàṣàpàṣà sí wa lára wọ́n ní tá a bá ti dé òbò ilé ká pè. ní Kwara. bẹ́ẹ̀ ni sà nígbà tá a dóbo wọ́n ní ká máa bọ̀ lọ́nà ìṣàpà pé ká tó dé ìṣàpà máa rí wọn látún lọ. ṣé Yorùbá náà ń sọ. kò sédè tí wọ́n gbọ́ labá lọ náà ní tá a mọ ìlú kan báyìí tó ń pè ní Ìdọ̀fin ní Kwara. bẹ́ẹ̀ ni sàká máa bọ̀ ń bẹ̀ ká tó dé Ìdọ̀fin wọ́n á jáde sí wa lẹ́gbẹ̀ẹ́ gbó arìnrìnrìn lóru ọjọ́ yẹn aago 10 lù la bá sùn sínú gbó kan àmẹ́ta ta lọ pé ibi tó bá dẹ̀ já sí gbà yẹn torí pàtẹ́ ní ká padà lọ́jọ́ yẹn àlè délé nǹkan bíi 5 ọjọ́ kejìlá tó bẹ̀rẹ̀ rìn àtúndé ọlọ́nà Ìdọ̀fin àtúndé bẹ́ẹ̀ wọ́n ní sáà máa ń ibi tá a dé rí wọ́n ní ká máa bọ̀ o látún lọ. ṣẹ́sẹ̀ lẹ fi rìn àbí mọ́. machine nínú àbàtà ibòmíì báyìí òkè ni nígbà tá à ń rìn lọ a ní àmọ̀nàmọ́ o a ní sábà aṣáà rẹ̀ machine àbí ká wo bí báyìí a tún jáwé síbẹ̀ látún lọ títí nígbà tá a rìn torí mi mo ṣáájú mo ní mi ò lọ́mọ́ o tẹ bá rìn ta rìn ó ti sú everybody epo 12,000 nìkan ni mo dá nìkan lò nínú machine nígbà tá a rìn ìgbà tí mo wá bẹjú mo ní mi ò lọ́mọ́ o mo ní mi ò lọ́mọ́ ní àwọn méjì bá jáde sí títì níwájú báyìí wọ́n bá wawọ́ sí wa náà ní ó wá ṣàṣe báyìí pẹ̀lú machine kan la rí títì tẹ́lẹ̀ nígbà tá a dá àárín wọn sà ẹ̀yìn báyìí ti kún fíkan gbogbo ẹ̀gbẹ́ ti kún fún ìbọn tó ló wà lọ́wọ́ gbogbo wọn láwọn nǹkan táwọn kó sínú gbó lọ́jọ́ yẹn wọ́n bá owó yẹn kọ́ bàbá gbowó síta gbogbo nǹkan tán béèrè. èdè wo nọ́mbà yín sọ. ìkan ṣoṣo èyí tẹ́ mọ̀ pé ẹnìkan gba haúsá lára àwa tá a jọ lọ ẹni yẹn ń bá aṣọ haúsá wa ní ká máa lọ. ṣé wọ́n ka owó yẹn lójú yín. wọ́n ka lójú wa o nígbà tá a gbowó yẹn débẹ̀ wọ́n ní ká máa lọ pé ọ̀gá wọn á pè wá bá a ṣe rí àwọn èèyàn wa. ìgbà tẹ́ fi dé àárín wọn tẹ́ fi gbowó ẹnìkan lẹ rí tẹ́lẹ̀. àwọn méjì la rí tẹ́lẹ̀. ìgbà tẹ́ fi gbowó lẹ̀. nígbà tá a fi gbowó ká tó gbowó lẹ̀ làwọn ti ń jáde nígbà tán jáde tán ẹ bá rí machine táwọn èkó jáde inú gbó machine tó pẹ̀lú ìbọn. a ti ṣe nǹkan o tí wọ́n fọwọ́ kàn yín. wọ́n fọwọ́ kàn wá o wọ́n ní ká máa lọ pé ọ̀gá wọn lápè bá àṣírí àwọn èèyàn wa la bá rìn láti bẹ̀yàn rìn nígbà tá a máa dé òmù àrán lẹni tó gbọ́ haúsá yẹn wá pé torí bá a ṣe ń lọ lọ́nà lọ̀gá wọn sẹ́ndì nọ́mbà kan sí wa pé ẹnìyẹn lá máa bá wa sọ̀rọ̀ báyìí o nígbà tá ẹnìyẹn wá pé ẹnìyẹn pé àti rí nọ́mbà ọ̀gá yìí ó ní kó má yọ lẹ́nu ó lè lo lásán ó ní ọ̀gá wọn máa pè wá bá ṣàṣì kúrò mbẹ̀ nígbà tá a máa dé ká tó délé lọ̀gá wọn wá pè
olówó tá a gbé lọ oní kò pé olódín alówó yẹn pé oníṣòwò a máa parọ́ ni oníṣòwò a máa parọ́ ni nítorí nǹkan tá a sọ yẹn gan olówó wa kù 40 million ká lọ wá wá a lè sọ̀rọ̀ mọ́ kódà àjà fi kúrò mẹ́yìn àjẹun kò sẹ́ni tó lè jẹun mọ́ ìbànújẹ́ mú gbogbo wa pé 40 million láwa tá a jìyà ká tó rí 10.5 àṣẹlẹ̀ tó wá máa wá 40 million nígbà tí wọ́n wá pè níjẹta òde yìí bẹ́ẹ̀ ni sàwọn ló dàrú nílé gbogbo wa a ní ó ní ẹ̀ ló ó lóun fẹ́ ẹni kọ́kọ́ bá sọ haúsá ó ní 50 million tí ò dé kọ́bọ̀ ó ní tó bá dé kọ́bọ̀ ó ní inú òjò làwọn èèyàn wá wà lábẹ́ igi tó ń kó wọn sí olóògbé ẹ̀ kan ti pa wọ́n o ó lára wọn àkàn lára wọn ó lára wọn ò yá o ó ní kò so nǹkan tó kàn o aṣáǹbẹ a ní kó torí Ọlọ́run bẹ́ẹ̀ ni sà a ní kó torí Ọlọ́run ó lóun òṣìṣẹ́ Ọlọ́run o ó ní iṣẹ́ owó lòun ṣe tó bá yẹ pé iṣẹ́ Ọlọ́run lòun ṣe ó ní mọ́ọ̀sì lòun á wà bẹ́ẹ̀ ó ní ká má yọ lẹ́nu mo lé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kó lọ igan ọkọ mi ti kú sí ó lé mi ló mọ̀ pé èèyàn kù ó lóun mọ̀ pé èèyàn kù ó lówó lòun nídìí ó tó bá dín 1 naira ní 50 million pé ká má retí ẹnì kankan o ò la ṣe wá o bàbá gbogbo Nàìjíríà ẹjọ ẹ ràn wá lọ́wọ́ o agbára wa ti kú o gbogbo ìjọba báyìí kán jọ kán ràn wá lọ́wọ́ kán bá wò wá níran o àtọjọ́ tó ti kó àwọn yìí lọ àbúrò kankan nínú wọn o ìyá mi tó tẹ́ jẹ́ pé wọ́n lọ́hùn kọ̀ǹdíṣàn tí ìyá mi wà kó tó lọ ẹ jọ̀ọ́ ẹ torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́ ẹ má sùn ọ̀rọ̀ yìí ti kọjá ẹkún o. ẹ káalẹ́ sà. kí ló kọ yín. orúkọ mi ni Ògúndélé Modúpẹ́. ṣókàn ẹ̀yin náà ni mà. ó kàn mí sà. kí báwo ni tó ṣe ṣẹlẹ̀ sẹ́yìn. ọmọ mi náà wà ń bẹ́ẹ̀ ni sà. ọmọ ọdún mélòó. ọmọ ọdún 12. ọmọ yín. bẹ́ẹ̀ ni sà. ọkùnrin àbóbìnrin. obìnrin ni sà. ó wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni sà. ṣé ṣọ́ọ̀ṣì yẹn ló ń lọ ni. ibẹ̀ náà la jọ ń lọ sà. bó lẹ́yìn wà lọ́jọ́ yẹn. ọjọ́ yẹn gan mi gan mo ní kán máa lọ pé màá tẹ̀lé wọn torí èèyàn kan wá mi wá lọ́jọ́ yẹn gan ni ò jẹ́ kébì gan sí ń bẹ̀ àbátẹ̀ ẹ̀pọ̀ torí ìyàwó mi gan wà ń bẹ̀ tí gbogbo wa ìbájọ lọ lọ́jọ́ yẹn nǹkan tó sàdá mi dúró nìyẹn. táwọn èèyàn sì ń lọ ṣọ́ọ̀ṣì yẹn látẹ̀yìn wà yẹn báyìí. kò sóhun tó sì lọ sà. kò sẹ́ni tó lè lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́. bẹ́ẹ̀ ni sà. káì kí lẹ wá fẹ́ báyìí. a kàn bẹ̀ gbogbo ọmọ Nàìjíríà ni a bẹ̀ gómìnà wa bẹ̀ pírẹsidẹ́ǹtì kan torí Ọlọ́run kan ràn wá lọ́wọ́ eléyìí ti kọjá agbára wa a lè yàn Ọlọ́run nìkan là ń rawọ́ sí báyìí kan torí Ọlọ́run torí gbogbo owó tó tẹ̀ ní káwá ẹ̀ ti pọ̀ jù lẹ́yìn ìgbà tó ń gbé nǹkan tó ń béèrè tó ń gbé lọ ẹ̀yìn ìgbà náà tó láwọn tó béèrè nǹkan mẹ́kan torí Ọlọ́run kan ràn wá lọ́wọ́ ẹ torí Ọlọ́run ọmọ Nàìjíríà à ń rawọ́ ẹ̀bẹ̀ ẹ torí Ọlọ́run o. ṣíà ẹ̀ dọ́dọ̀ gómìnà ẹ bá ń ṣíà ẹ̀ dọ́dọ̀ aya gómìnà ẹ bá ń ṣíà ẹ̀ dọ́dọ̀ àwọn senators wa ẹ bá ń ṣíà ẹ̀ dọ́dọ̀ àwọn ààrẹ orílẹ̀-èdè wa ẹ bá ń ṣíà ẹ̀ dọ́dọ̀ àwọn house of assembly wa gbogbo ẹ bá ń ṣíà ẹ̀ káàkiri ẹ kálẹ̀ ìyá. ẹ kálẹ́ sà. kí ló kọ yín mà. èmi ni Ọdún Ayọ̀ Ògúndáná láti Ẹ̀dá Oníyọ̀. ṣókàn yín náà ni màmá. ó kàn mí dádì ó kàn mí. báwo ló ṣe kàn yín. iṣẹ́ kan tó ṣe kàn mí ọmọ mi wá sínú ilé ní Ọ̀ṣun state ló ti ń lọ sí school wá gba owó so ṣọ́ọ̀ṣì yẹn ló dẹ̀ ń lọ ibẹ̀ náà ṣàti lọ ṣe ìsọjí wọ́n ṣàkó mọ́ gbogbo àwọn tó jẹ́ pé wọ́n kó lọ ẹjọ́ ẹ torí Ọlọ́run àwọn ìjọba. kí ló kọ rẹ̀. tó fún mi lórúkọ ẹ̀ ń jẹ́. ọmọ ọdún mélòó ni. ó ti ń lọ sí bíi 23. 23 years. bẹ́ẹ̀ ni. ilé ìwé wo ni ń lọ. Ọ̀ṣun ló ti ń lọ sí school. yunifásitì àbí poli. poli. wọ́n ti gbé òun náà lọ báyìí. bẹ́ẹ̀ wọ́n ti gbé lọ o wọ́n gbé ọmọ ẹ̀gbọ́n kan lọ wọ́n tún gbé ìyàwó bàbá kan náà lọ bàbá yẹn àbúrò ẹ̀gbọ́n ọkọ mi ló ń ṣe fọ́tò ẹ̀ náà wà ń bí báyìí àtò náà gbé lọ ẹjọ́ akẹ́ṣà wàá bẹ àwọn ìjọba ni kó torí Ọlọ́run kó gbà wá lẹ̀ kó torí Ọlọ́run torí gbogbo ọmọ tí mo ti ẹ̀mí kan lélẹ̀ ìtọ́kàwé lára wo nìkan ló fọwọ́ sọ̀rọ̀ àti ọlọ́run bá kàwé gbogbo ọmọ tí mo bí kan lélẹ̀ ìtọ́kàwé lára wo nìkan ló fọkàn mi bá lẹ̀ tó ní mọ́bí kí n bá wọrí o kó máa lọ sí skul wọ́n máa gbé náà mi ò máa rí o gbogbo kan tí mo ní gbogbo ẹ̀ ni mo ti ta nígbà tó ń dá owó kò sí kan tí mo ní àtijọ́ kó níṣòro àti ẹ̀lẹ́ ìjọba àlẹ́ tó àlẹ́ wó gbogbo àwọn ẹgbẹ́ àtàbúrò gbogbo wọn ló ti dìdàkudà sí lọ́lé àti dáàdì ẹ̀ káwọn ìjọba àjọ kò torí ọlọ́wọ́ kò torí ọlọ́wọ́ kò ṣíjú àlùwọ̀ wa kò gbà wá kò jọ kò torí ọlọ́wọ́ ọlọ́wọ́ ni mo fi bẹ̀ wọ́n kò torí ọlọ́wọ́ kò ṣàánú wa àánú là ń tọrọ kò ṣàánú wa o kò ṣàánú wa kò ṣàánú wa o kò ṣàánú wa nìkan ló fọwọ́ sọ yà kan ní kí wọ́n wọ́n ní kó wọ́n mi wọ́n máa lọ sí skul ní gbogbo àwọn ọmọ tí mo bí wọ́n ti gbé lọ báyìí o kò ṣàánú. ẹ káàbọ̀ padà ṣe gbọ́ gbogbo wọn ṣe ní gbogbo mi lójú wa now kí ni ká ṣe oníkálukú yín tẹ́ ẹ lágbára yín tẹ́ ẹ ń gbò mí èkéyìí tẹ́ ẹ bá mọ̀ nínú àwọn gọ́fúnà south west ẹ bá mi táàgì wọn ẹ ṣe àfídíò yìí sí wọn kí wọ́n wò pé ó gbọ́n nǹkan ti bàjẹ́ àfi ká dìde they must have forum tí wọ́n máa plan kankan
ó sì kó dídí ọdún kan fún wọn láti lò ó di ọdún kan níjẹta May 29 ọdún tó ń bọ̀ náà máa gbéjọba lẹ̀ tàbí náà máa rìn sú àyìn ẹlòmíín nù wọn fún second term. Kí lẹ fẹ́ ṣe fún wa before then? Ọ̀rọ̀ tó kù lókè sàṣọgbẹ odidi ọdún kan pẹ̀lú fún yín láti strategize bẹ́ẹ̀ ṣe máa dáàbò bo ilẹ̀ Yorùbá